Ẹ kú dédé àsìkò yìí o, ìròyìn lérèfé la mú wá sí etí ìgbọ́-yín. Orúkọ mi ni Ìyáàfin Lydia Ọ̀pọ̀fálẹ́yẹ. Ìpàdé àwọn alákòóso àti olórí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ti apá àríwá ìlà oòrùn tí ó wáyé ní ìpínlẹ̀ Gombe lánàá òde yìí ni ó ti dá yánpọnyánrin sílẹ̀ tí àwọn alátìlẹyìn fún igbákejì ààrẹ gbéná wojú igbákejì alága ti ẹkùn náà Mustapha Saliu, tí àwọn ọmọ ẹgbẹ́ tí inú ń bí wọ̀yá ìjà nípa sísọ àga lu Saliu, èyí tí àfihàn àwòrán rẹ̀ ń jà káàkiri gbogbo ẹ̀rọ ayélujára. Nínú rògbòdìyàn náà ni òun náà ti ń làkàkà láti rí bí gbogbo wàhálà náà yóò ṣe wá sópin, tí gbogbo ìlàkàkà rẹ̀ náà já sásán. Àwọn mìíràn nínú ẹgbẹ́ tún bẹ̀rẹ̀ sí ní ju ike abọ́ ìpọnmi dúdú lù ú, tí wọ́n sì tún ń kígbe tantan nígbà tí igbákejì alága náà tún sọ wípé kí àwọn olórí àti ọmọ ẹgbẹ́ máa dìde dúró tí àwọn bá ń pe orúkọ olùdíje fún ipò kọ̀ọ̀kan láti lè fi òǹtẹ̀ lù ú. Ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ nígbà tí wọ́n rí i pé àwọn olórí pátápátá púpọ̀ ni kò fẹ́ kí Shettima kó jẹ́ igbákejì ààrẹ fún Tinubu nínú ètò ìdìbò ti ọdún 2027. Èyí ló tún mú kí àwọn ọmọ ẹgbẹ́ tí ó jẹ́ olótìítọ́ àti alátìlẹyìn rere sí Shettima máa pariwo rẹ̀ nígbà tí igbákejì alága fún apá àríwá náà kò tún dárúkọ igbákejì ààrẹ nínú ọ̀rọ̀ tí ó ń bá gbogbo ọmọ ẹgbẹ́ sọ, tí kò sì tún wí pé Shettima ni yóò ṣe igbákejì ààrẹ Tinubu nínú ètò ìdìbò 2027 títí ó fi parí ọ̀rọ̀ rẹ̀. Igbákejì alága náà tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé dandan ni fún àwọn láti ṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú APC nítorí pé àwọn àǹfààní púpọ̀ ni àwọn ti rí gbà láti ọ̀dọ̀ ìṣèjọba tí ó wà lóde yìí, tí àyípadà ohun ìlọsíwájú sì ti dé bá gbogbo ẹkùn agbègbè àwọn. Alága àpapọ̀ fún apá àríwá, Alhaji Bukar Dalori, náà sa ipá tirẹ̀ láti bá wọn sọ̀rọ̀ tí rògbòdìyàn náà lè wá sópin, ṣùgbọ́n gbogbo ìlépa rẹ̀ náà já sófo nígbà tí àwọn alátìlẹyìn fún Shettima náà tún bẹ̀rẹ̀ sí ní kígbe orúkọ igbákejì ààrẹ náà wípé bí kò bá wà lára àwọn olùdíje fún ètò ìdìbò ti ọdún 2027 gẹ́gẹ́ bí igbákejì ààrẹ, kí gbogbo àwọn olórí àti adarí náà gbà wípé kò sí ẹgbẹ́ òṣèlú APC mọ́ ní ẹkùn agbègbè àríwá. No Shettima, no APC. Wàhálà náà pọ̀ débi pé àwọn olórí ẹgbẹ́ òṣèlú náà ní láti fi dandan mú àwọn òṣìṣẹ́ elétò ààbò láti bá wọn pẹ̀tù sí wàhálà náà. Àwọn ọmọ ẹgbẹ́ tí ó ń bínú náà tún wá sọ pé ọmọ àwọn ni igbákejì ààrẹ jẹ́, tí wọ́n fẹ́ fi ọgbọ́n yọ ọwọ́ rẹ̀ láwo, èyí tí àwọn kò sì ní lè gbà rárá, àti pé ohun àbùkù ẹ̀gbin oníyọ̀rọ̀ ló jẹ́ fún àwọn tí wọ́n bá kùnà láti fi Shettima ṣe igbákejì ààrẹ nínú ètò ìdìbò tí ó ń bọ̀ lọ́nà náà. Alhaji Bukar wá làkàkà láti bá gbogbo ọmọ ẹgbẹ́ àti olórí sọ̀rọ̀ wípé láti rí wípé àlàáfíà jọba nínú ìpàdé náà, èyí tí ó wáyé ní gbọ̀ngàn ńlá ti International Conference Center Gombe. Síbẹ̀ náà, àwọn ènìyàn kò gbọ́ gbogbo nǹkan tí ó ń sọ. Lẹ́yìn náà ni àwọn gómìnà ìpínlẹ̀ mẹ́ta tí wọ́n jẹ́ abẹnugan pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú APC apá àríwá, àwọn bíi gómìnà ìpínlẹ̀ Yobe Mai Mala Buni ní apá àríwá ìlà oòrùn, gómìnà ìpínlẹ̀ Borno Babagana Zulum, àti gómìnà ìpínlẹ̀ Gombe tí ó jẹ́ olùgbàlejò ìpàdé àwọn alákòóso náà Muhammadu Yahaya ni wọ́n ti kọ́kọ́ fi òǹtẹ̀ lu àwọn olùdíje méjèèjì náà nínú ọ̀rọ̀ wọn tẹ́lẹ̀ rí pé ààrẹ Tinubu ni yóò díje fún ipò ààrẹ, tí Shettima náà yóò sì jẹ́ igbákejì rẹ̀ nínú ètò ìdìbò 2027 nítorí ìṣèjọba wọn lọ́wọ́lọ́wọ́ ti mú àyípadà ọ̀tun àti àṣeyọrí rere bá gbogbo agbègbè àwọn. Nígbà tí alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú APC Abdullahi Ganduje
rí i wípé ṣe ni rògbòdìyàn náà ń peléke sí i ni ó wá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé wípé àwọn kó ìbò mílíọ̀nù kan ó lé igba nínú ètò ìdìbò ti ọdún 2023, èyí tí àwọn fẹ́ kí ti ètò ìdìbò ọdún 2027 kí ó tó ìlọ́po méjì rẹ̀. Nítorí náà ni ó ṣe yẹ kí àwọn ṣe ara àwọn lọ́kan bí òṣùṣù ọwọ̀, kí gbogbo àwọn sì ní àfojúsùn kan náà. Ó tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé ẹkùn Àríwá lápapọ̀ ti gbé igbákejì ààrẹ kalẹ̀, ẹni tí ó wà nínú ìṣèjọba tí ó wà lórí àga àlééfà lọ́wọ́lọ́wọ́, èyí tí ó jẹ́ ohun iyì àti ẹ̀yẹ fún gbogbo àwọn. Ọ̀rọ̀ alága náà ló tún mú kí gbogbo rúkèrúdò tí ó ń wáyé náà dínkù díẹ̀, ṣùgbọ́n kò dẹ́kun àwọn igbe àti ariwo tí àwọn alátìlẹyìn Shettima ń ké. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn Punch. Lánàá òde yìí ni àwọn ọ̀dọ́ ìpínlẹ̀ Benue dínà gbogbo àwọn òpópónà tí ó ṣe pàtàkì ní ìpínlẹ̀ náà. Ìròyìn ìṣẹ̀lẹ̀ tí ó wáyé náà ló ṣe àfihàn bí àwọn ọ̀dọ́ náà ṣe ń fi ẹ̀hónú wọn hàn tí wọ́n sì ń ṣe ìwọ́de lórí gbogbo àwọn òpópónà jákèjádò ìpínlẹ̀ náà lábẹ́ ìṣẹ̀lẹ̀ wípé àwọn darandaran ń pa àwọn ènìyàn ìpínlẹ̀ náà ní ìpakúpa tí wọ́n sì tún jí àwọn mìíràn gbé sá lọ sí ibi tí ẹnikẹ́ni kò mọ̀. Ìròyìn náà tún sọ síwájú wípé ó lé ní igba ọkùnrin, obìnrin àti àwọn ọmọdé tí àwọn darandaran náà ti pa ní agbègbè Yelwata ní ìjọba ìbílẹ̀ Guma ní ìpínlẹ̀ náà lọ́jọ́ Àbámẹ́ta, lẹ́yìn ìgbà tí Ààrẹ Tinubu ti pàṣẹ fún àwọn òṣìṣẹ́ elétò ààbò wípé kí wọ́n rí dájú pé wọ́n fi ọwọ́ òfin mú gbogbo àwọn ènìyàn ibi náà tí wọ́n wà nídìí ìṣẹ̀lẹ̀ ìpànìyàn àti ìtàjẹ̀sílẹ̀ èyí tí ó gba gbogbo agbègbè ìpínlẹ̀ náà, tí ààrẹ sì tún wá ṣàpèjúwe ìpakúpa náà gẹ́gẹ́ bí ìwà tí ó jìnnà sí ìwà ènìyàn tí ó sì tún jẹ́ ìwà àìnífẹ̀ẹ́ sí ìlọsíwájú ohun ìtẹ̀síwájú ohun rere. Nínú ìwọ́de àwọn ọ̀dọ́ ìpínlẹ̀ náà ni wọ́n ti rọ àwọn òṣìṣẹ́ elétò ààbò láti túbọ̀ múra sí iṣẹ́ tí wọ́n ń ṣe ní ìlọ́po méjì, kí wọ́n sì tún rí dájú pé wọ́n bá wọn ṣe àwárí gbogbo àwọn ènìyàn tí wọ́n ti kó sá lọ sí ibi tí àwọn kò mọ̀ láti lè padà wá sílé, kí gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ náà lè máa gbé ìgbé àlàáfíà bí irú èyí tí àwọn ti ń gbé tẹ́lẹ̀ rí. Ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ náà jẹyọ nígbà tí wọ́n sọ fún igbákejì gómìnà ìpínlẹ̀ náà Dókítà Samode láti bá wọn sọ̀rọ̀. Ní àfikún, Martins Ose, ẹni tí gbogbo ayé mọ̀ sí Very Dark Man, ni ó dá sí ìwọ́de àti ìfẹ̀hónúhàn tí àwọn ọ̀dọ́ ìpínlẹ̀ náà ṣe, tí ó sì tún pẹ̀tù sí wọn nínú láti fi òpin sí ìwọ́de wọn nígbà tí wọ́n ń ṣe ìwọ́de náà ní ìkóríta Wurukum ní àná òde yìí. Gómìnà ti ìpínlẹ̀ Benue Hyacinthe Alia ti bu ẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ ìpani ní ìpakúpa náà, tí ó sì tún fi ẹ̀mí àwọn ènìyàn ṣòfò wípé ohun tí ó burú jọjọ ni tí kò yẹ kí ó lè tilẹ̀ máa wáyé. Ṣùgbọ́n Kọmíṣánná Ọlọ́pàá Ọ̀gbẹ́ni Emenari Ifeanyi ti wá sọ ní gbangba ayé wípé ọ̀gá ọlọ́pàá yányán fún orílẹ̀-èdè yìí, Inspector General of Police Ọ̀gbẹ́ni Káyọ̀dé Ẹgbẹ́tókun ti gba àkóso lórí ètò ààbò ti ìpínlẹ̀ náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn Vanguard. Ìlúmọ̀ọ́ká agbóhùnsáfẹ́fẹ́ ọkùnrin nì tí ó tún fi ìlú Ìbàdàn ṣe ibùjókòó, Oríyọmí Hamzat, ni ó ti sọ ní gbangba ayé nínú ètò ìgbóhùnsáfẹ́fẹ́ rẹ̀ wípé òun lè di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú ètò ìdìbò ti ọdún 2027 bí òun bá ti ṣetán, tí òun sì ti pinnu láti gbé àpótí ìdìbò fún ipò gómìnà èyí tí ó ń bọ̀ lọ́nà. Hamzat yìí sọ̀rọ̀ yìí jáde nítorí ọ̀rọ̀ ìpè tí ọkùnrin láti ìlú òyìnbó kan pè jáde nínú ètò rẹ̀ tí ó ń ṣe nínú ilé-iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ rẹ̀ wípé ìmọ̀ràn tí òun ní fún un kò ju pé kí ó má lérò pé tí òun bá díje fún ipò gómìnà ti ìpínlẹ̀ Ọ̀yọ́, òun yóò jáwé olúborí rárá, nítorí wípé gbogbo àwọn tí wọ́n ń fi í lọ́kàn balẹ̀
pé ipò gómìnà ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣí sílẹ̀ fún un náà kàntànjẹ ni, àti pé tí ó bá díje tí ó sì tún gbé àpótí ìbò nítòótọ́, kí àwọn olóṣèlú tún gbé owó wá sí iléeṣẹ́ rédíò rẹ̀, ìyẹn kò ní pé kí gbogbo àwọn ènìyàn tí ó fẹ́ràn rẹ̀ náà dìbò fún un. Ṣe ni wọ́n kàn máa jákulẹ̀. Lótìítọ́ ni ó jẹ́ ènìyàn tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ń gba tirẹ̀ nítorí wípé ó máa ń ràn wọ́n lọ́wọ́ púpọ̀ àti pé ènìyàn tó dára ni. Àwọn àmúyẹ náà kò dé ibi dídíje fún ipò gómìnà rárá. Ẹ̀tàn ló pọ̀ jù nínú àwọn ènìyàn tí ó ń fi í lọ́kàn balẹ̀ wípé yóò jáwé olúborí tí ó bá díje fún ipò gómìnà náà, nígbà tí Hamzat yóò fèsì sí ọ̀rọ̀ ọkùnrin ará ìlú òyìnbó náà ni ó sọ pé gbogbo ìmọ̀ràn rẹ̀ ni òun kò dànù sínú igbó, àti pé bí òun bá ti ṣetán láti díje fún ipò náà tí òun lépa, òun yóò wọlé tí kò sì ní kọ́ àti ìdènà kankan nínú. Ó tún wáá sọ pé òun lágbára tí òun sì tún kojú òṣùwọ̀n fún ìdíje sí ipò gómìnà, òun sì tún lè dá ìpinnu ṣe fún ara òun láì gba ìmọ̀ràn lọ́dọ̀ ẹnikẹ́ni. Paríparí ọ̀rọ̀ rẹ̀ ni pé nígbàkúgbà tí òun bá ṣetán láti tẹsẹ̀ bọ ìrìnàjò ètò ìdìbò ọdún 2027, lágá ni òun yóò wọlé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune Online. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn lọ́la láṣẹ Èdùmàrè. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi. Ẹ má ṣe aláìlọ́kàn sí YouTube channel ìròyìn lérèfé, kí ẹ sì tún subscribe láti lè máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́. Ó dàbọ̀.